One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation 419 yẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ lófo rìn asọ́dọ̀ lófo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹ́ran kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rèrè àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àtẹríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Láti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan. Lára wọn ni wọ́n mọ̀ ọ̀gbọ̀n bí ìyà ń jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ Ìgbòho tán fi láti pé kó kú. A ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́ a padà sílé. Tí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Yorùbá nation ni àwọn kan ń takò. Èpè àólẹ̀ níjà wọn ni mélèé sọ. Tẹ́ bá dẹrù Fúlàní ẹ ti dáràn. Wọ́n á pa kísà sí gbogbo yín o. Ìmáàmù
ń sọ̀rọ̀ pé Yorùbá nation. Àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation. Ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation. Àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ orógo. Ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey. Wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́. Wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọ̀gbó. Àgbà tí ó kẹ́hù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. Yorùbá nation ni kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá Pòfẹ́sọ̀ Akíntóyè o kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá Adéníran owó kò máa ní lulẹ̀ o. Yorùbá nation wa kò ní lulẹ̀. Kẹ́hìndé Ìgbòho owó kò. Wọ́n mú sí Global kórè wọ̀lú o. Torí lóye. Ẹ̀tàlí ẹ̀tàlẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. Torí lóye. Ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. Torí lóye. Torí lóye ọmọọba. Torí lóye. Omasim Global Concept. Ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralé. Ǹjẹ́ Omasim Global Concept tí mò ń ṣe nìyẹn. Èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí, ilé ìwé ìgbàlódé, ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. Ẹ má dààmú jìnnà, ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Omasim Global Concept. Ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀. Bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. Atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́. Tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484. Lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484. Omasim Global Concept. Ra ilé ralẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Má kú dédé àsìkò yìí gbogbo ìfẹ́ mi pátápátá olùkàdá káàkiri àgbáyé. Mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́lẹ́ lágbà lónílé lálejò gbogbo yín ni kí ẹ mà kú lé o. Mo kí yín o. Ṣàlàfíà làbá yín, ṣé kò séwu? Ẹ̀yin tèwa ní Canada
ṣé òtútù yóò pọ̀ jù ṣé kò máa ṣe bẹ́ẹ̀ ni pé ọgbọ́n náà ló gbà ẹ̀yin ta mẹ́ ṣé òtútù ò pọ̀ ẹ̀yin ti Australia wọ́n lòtútù ò pọ̀ ńbẹ̀ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà tó wà ní Australia dímì díẹ̀ ní kí anybody àmì ọmọjọlá yín kọ́ ìwà ní kí yín ìní kí màmí ìní kí brọ́dà mi mo kí gbogbo yín mo kí ẹ̀yin olólùfẹ́ mi ní Europe kò sótútù mọ́ọ̀tì níbẹ̀ ó wà o kì í ṣe pé kò sí o ṣùgbọ́n kò dàbí táwọn ará Canada àwọn ará Canada gbẹ́yìn wọ́n ṣe fẹ́ gbìn rè tí kékeré bó tutù tó yẹn mi náà wíṣì kí n wà bẹ́ẹ̀ láì kémi náà máa bá wọn wẹ̀ nínú snow kí n máa wẹ̀ nínú snow èmi tí mo rè ti ooru láyé mi kí n wà nínú bẹ̀bí elébi kan ní mọ̀ kí n jòkó máa sùn sínú snow yẹn ni ẹnìkan lásùn ẹ Ọmọlúkà mo gbà kó sún mi ẹ jẹ́ kó sún mi ẹ tiẹ̀ mú mi kí n kàn wá lọ́sẹ̀ kan péré ọ̀sẹ̀ kan ti tó mi kí n fi sùn sínú snow yìí mo sùn nínú snow tí n bá ṣàtúntì tàbí kẹ́kàn gbà mí fọ́sẹ̀ ni wàá máa bá yín páàkì ẹ̀ yìí orí ni màmá fi kó màmá lóògùn ẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan yìí mo padà bọ̀ náà ìgbà ó lè jù ìjà rẹ̀ ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pàápàá kò ní bàjẹ́ fún yín o lágbára Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ múnú mi dùn gbogbo ìgbà ìṣẹ̀dá mi ní kò ní burú fún yín ìṣẹ̀dá mi ní kò ní bàjẹ́ fún yín ìṣẹ̀dá mi ní kò ní tọ́mọ yín gbogbo àdáwọ́lé yín yóò máa yọrí sí rere ni ìbáṣọmọdé ìbáṣọkùnrin ìbáṣọbìnrin ló ń múnú mi dùn ló ń jí ló ń múnú mi dùn bóyá òun wo fídíò mi ni òun wo nínú Facebook òun wo ní YouTube òun wo ní TikTok ó tún kọ́mẹ̀ntì dáadáa síbẹ̀ ó tún pè mí ó tún sọ pé Ọmọlúkà gbà gbogbo ọ̀nà ló ṣàfi múnú mi dùn mo bíbí ìdárúkọ yín Ọlọ́run mọ̀ yín náà mo gbà á ládùúrà ni ìṣẹ̀dá mi bẹ́ẹ̀ múnú ẹ̀dùn ó ní kò ní bàjẹ́ fún yín o ó lọ́nà yín á túbọ̀ máa la o ó ní ire báyìí lọ́jọ́ rí o ó ní ire á máa wá yín rí ni o àṣẹ́gun àṣẹ́ntẹ̀dùmọ̀rì Jésù Kristi Olúwa wa àmín lọ́la fàtíà láìláìláìláìlá Muhammadu Rasulullah wa sallam àmín èèyàn àyàgbọ́ àyàtọ̀ ó pé o làbí ó pé aṣọ tó aṣọ ìsìnkú bá rí ìbẹ̀rẹ̀ ni wá ọmọ Yorùbá ni wá kí yẹn wà bẹ́ẹ̀ kú léjàre gbogbo ẹ̀yọ́ lórí ọmọ Yorùbá má gbàgbé aṣọ àṣekágbá ìsìnkú màmá wa rèé ìyá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n tó bá nílò tiẹ̀ tètè máa bọ̀ mami Bùnmi ọ̀ká Bùnmi wà ẹgbẹ́ Bùnmi wà èèyàn ní ẹjọ́ màmá mo dẹ̀ ti rí mi ìfẹ́ dárúkọ sí i kí ni sọ Ọmọlúkà ìgbà kí ni sí ọ mami Bùnmi wà mo gbé fún yín èèyàn lẹ́yìn kò ní bàjẹ́ fún yín àárọ̀ ọ̀sán alẹ́ kò ní bàjẹ́ fún yín kò ní burú fún yín you dey struggle ẹ tiraka bí Adébáyọ̀ Ògúnlẹ̀sì bí bàbá yẹn ṣe kọ́ lórí you dey struggle ṣùgbọ́n Ọlọ́run ló máa ń dé struggle èèyàn Ọlọ́run ló máa ń dé ládé God will dey your struggle God will dey ládé lágbára Olódùmarè àtiwọ́ àti gbogbo ẹ̀yin dẹ́kun tí ń dáwọ́ màmí yẹ ti ẹ pọ̀ mélòó fẹ́ sọ Ọlọ́run máa gbé yín síbi gíga ní ẹ̀ ní jìyà láyé ẹ̀ ní sunkún ẹ̀ ní mòṣì ẹ̀ ní mọ̀nira gbogbo yín pátá fẹ́ múnú mi dùn ẹ̀yin bàbá kan ẹ̀yin màmá ẹ pọ̀ ó Ọlọ́run ti kẹ́ gbogbo yín ẹ máa soríire lọ ní àwọn ọmọ yẹn wọ́n túbọ̀ máa là sí ni wọ́n máa túbọ̀ máa ṣàṣeyọrí sí ni bí Ọlọ́run ti ń bẹ tí rẹ̀ ń bẹ ẹ̀ ní jábọ́ láéláé ìwà ní jọra mi lójú lọ́dọ̀ yín o Ọlọ́run ẹ̀mí ìjọra ẹni lójú tí màá fi wá máa wúra ni pé èmi ni mo tó yìí Ọlọ́run mi ìṣẹ̀dá mi má gbé wọ̀ mí má jẹ́ jọra mi lójú ìjọra ẹni lójú ní ìbẹ̀rẹ̀ ìgbéraga ní síwájú parun wọ Ọlọ́run má jẹ́ parun má jẹ́ jọra mi lójú má jẹ́ parun mo bẹ̀ ọ́ ìṣẹ̀dá mi mo bẹ̀ ọ́ orí mi ìtí àwọn ènìyàn wọ̀nyí rí tán fi ń fẹ́ mi má jẹ́ bàjẹ́ lọ́dọ̀ wọn Èdùmàrè mo bẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí Jésù Olúwa wa àmẹ́jà kan lọ agbábí ètò ká máa ń wé sáì agúlélé yóò ẹ̀yàn ọmọ Yorùbá listen mo fẹ́ fún yín mo fẹ́ ṣòfófó fún yín ni o àṣírí kan tú sọ́wọ́ mi lánàá sẹ́ni mo tún fẹ́ ṣòfófó fún yín ṣé mo bọ́rọ̀ yẹn mo ti wá sọ fún yín gbà kan rí ẹ̀ fún prógámù ẹ̀ pin mo ti wá ṣe òfófó yẹn fún yín rí pé nǹkan bá yín ṣẹlẹ̀
mo pè ní mímú èdè ayé mú àwọn kan ò fúnra mo dẹ̀ sọ àwọn tí mo gbọ́ mo sọ fún yín but mi ìdárúkọ fún yín ẹni tó bá mi sọ̀rọ̀ ọjọ́ náà lọ́hùn tẹ́ ẹ bá rántí mo ní ìwọ tó wà nínú Yorùbá nation di ayé mú àwọn kan ń pinnu wọn ń pète wọn ń bọ̀ wọ́n tiẹ̀ dànù Yorùbá o ọmọ Yorùbá ẹ kọ́kọ́ jó ẹyọ̀ ẹ jubilate ẹ yin Ọlọ́run ẹ fàdúrà tí mo garanti yín Yorùbá máa dá dúró kò sí magic tẹnikẹ́ni bẹ́ẹ̀ ṣe there is no magic anywhere kò sí àdúrà tó lè yẹ Olúwa Nàìjíríà náà ló pé Olúwa Nàìjíríà náà bá máa wù ẹ máa rẹ́rìn ni tó o bá tún bẹ́ jù torí àwọn màlẹ́kà kan wà tó jẹ́ pé inú ń bí gan lọ́wọ́lọ́wọ́ pé Nàìjíríà rí bó ṣe rí tó o bá lọ sọ pé Olúwa má jò pé àwọn màlẹ́kà yẹn lákọ́kọ́ bú ẹ nígi èyí tó bá máa fi dà là ẹ lẹ́rẹ̀kẹ́ á fi là ẹ́ má bú ẹ ní kòbókò tó ní lárí pọ́ì kí àwa yí àdúrà ẹ padà pé Olúwa má bínú mi mọ̀ pé bẹ́ẹ̀ ni o. Roadman Club, God bless you. Thank you. Mo gbé fún yín jàre. Ẹ má tẹ́ èmi ọjọ́ tó dáa lè ní. Pápá mo ti ní 1000 like. Ó délé ní àwọn lúlúlúlúlú kàkàkàkà. Money gun máa wọlé lẹ́nu ọkọ̀ mi ti ń balẹ̀. Àwọn ọdún àṣẹ bẹ́ẹ̀ money gun dey come. Ìwọ náà solo. Kò sí ewu lẹ́gbẹ̀ẹ́ balẹ̀. Let's go straight to the point. God is good. You are welcome. Mo sọ fún yín lọ́jọ́ sí. Mo ní tó o bá mọ̀ ipò wà nínú ìrìnàjò yìí. Níbi tó o bá dúró sí lórí òtítọ́, di òtítọ́ yẹn mú. Dúró sẹ́yìn ẹ̀ or else wọ́n á lé ẹ dànù. Torí pé kí ni àwọn kan lẹ́yìn fojú wò wípé wọ́n jọ̀tá wọ́n ò ṣọ̀tá wọ́n mọ ní pílánì o ọmọ Yorùbá. Ó sọ fún ìmọ̀ ọlọ́pàá lọ Yorùbá pé ó pọ̀ jù. Yorùbá we are too wise. Bó ti jẹ́ pé wise wa yẹn ó ń pa wá lára. That wise tó pọ̀ jù yẹn that wisdom òun ni weakness ìran Yorùbá. Ibi tí weakness èèyàn bá dẹ̀ wà ibẹ̀ ni wàhálà ti ń wọlé sẹ́niyàn lára. Wọ́n á study ẹ àwọn ọ̀tá máa wọ ẹni wọ́n wo ibi tí weakness yẹn wà. Ẹlòmíì wà tó jẹ́ pé weakness yẹn kò mọ bá ṣe gbọ́rọ̀ sínú kí á ló máa bọ́ sáà tó bá ti bọ́ sáà ibẹ̀ náà máa gbà mú. Weakness ibẹ̀ lọ̀tá ti máa mú yàn. Mo sọ̀rọ̀ fún yín mo ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nínú iṣẹ́ yìí ẹ lọ múra ẹ̀yin tẹ́ ẹ wà nínú ìrìn àjò yìí ẹ múra ẹni bí ọ̀rọ̀ tẹ́mi wá bá yín sọ mi ò wá sọ̀rọ̀ burúkú sẹ́nikẹ́ni o kódà gbogbo àwọn tó wà lọ́dọ̀ Onítìrí mo ń sọ fún wọn lọ́wọ́lọ́wọ́ báyìí torí kí ni mo ṣe ń sọ ọ̀rọ̀ yìí mi ò ní torí pé ìpínyà wáyé láàrin wọn àtàwa kí wá torí yẹn kí irú òótọ́ fi má sọ ọ́. Nínú àwọn tó tẹ̀lé Onítìrí lọ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ṣe ibi wọ́n ṣe ìkà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ṣiṣẹ́ ló tiraka iṣẹ́ takuntakun táwa ọdẹ mọ̀ pé wọ́n tiraka wọ́n ṣiṣẹ́. Ní àlọ́dẹ láyé o má sòótọ́ tèmi. Wọ́n fi gbogbo ọ̀nà wọ́n fi ṣiṣẹ́. Àwọn míì lo ara wọn àwọn míì tún ná owó nínú ìrìn àjò yìí. Gbogbo yín lèmi ń bá sọ̀rọ̀ ò bá wà lọ́dọ̀ Onítìrí mo ń sọ fún ẹ because we are fighting same cause. Onítìrí ni ò fight cause táwa ń fight. Ẹ̀yin bẹ́ẹ̀ ń tẹ̀lé irọ́ tó pa fún yín lẹ fi tẹ̀lé. Torí pé kí ni ẹ fẹ́ kí Yorùbá nation tètè wáyé. Ẹ ń fẹ́ ní kánmọ́nkébé. Ẹ ronú àtẹ̀yìnwá. Ẹ ronú àwọn dangers tó wà ahead. Ẹ dá research kẹ wò pé orílẹ̀-èdè wo ló já láàrin ọdún méjì mẹ́ta ní gbogbo báyé ṣe tó láti jọ́ táyé ti ń yé ayé. Orílẹ̀-èdè wo ló dìde táwọn pàwọn dágbà òmìnira tọ́jú ẹ̀gbá láàrin ọdún méjì mẹ́ta tó lè ṣeé ṣe fún wọn. Ẹ gbá research kẹ rí pé kò sí irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ rí láyé. Onítìrí pa ọ̀fun ní ẹ tẹ̀lé mistake tẹ́ ẹ ṣe òun nìyẹn. Ṣùgbọ́n èmi ń sọ bóyá ẹ tẹ̀lé Onítìrí tàbí ẹ tẹ̀lé kò kọ́ èmi ọ̀pọ̀lọpọ̀ nínú yín lèmi mọ̀ tó ṣiṣẹ́ tó náwó tó nọra tó dẹ̀ jẹ́ pé láti inú ọkàn ẹ̀ ló fi fẹ́ Yorùbá ṣùgbọ́n ó ṣìnà tẹ̀lé ni tí ò yẹ kó ṣìnà tẹ̀lé ó lọ síbi tí ò yẹ kó lọ. Onítìrí ò ṣẹni tó yẹ kẹ́ ẹ tẹ̀lé
but iye kọ́ mo wá sọ lẹ́ni ẹ̀yin náà wà lára àwọn tí mò ń bá sọ̀rọ̀ ẹ̀yin dẹ́dẹ̀ dúró lórí òtítọ́ tẹ́ gbàgbọ́ nínú leadership bàbá wa Professor Banji Akintoye bí Ọmọlúkà yìí tẹ́ gbàgbọ́ nínú leadership Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo yín yẹn pátápátá ni mò ń bá sọ̀rọ̀ ẹ tẹ́ etí yín kẹ́ gbọ́ tẹ́ ẹ bá mọ̀ ẹ jẹ́ kí n tún ra hint yín wàhálà kan bọ̀ lọ́nà ẹnìkan àkíyèsí mi kò lè yá ní Ọmọlúkà ò kí n kúrò ní wàhálà ni táwọn ò bá rí àmì sọ ẹ kọ ọ̀rọ̀ mi sílẹ̀ èní lọ́jọ́ 19 oṣù kínní ọdún 2024 go and write it down rẹ́rẹ́ kan máa rún ẹ máa rí tí bọ́ọ̀bù kan máa dún kì í ṣe bọ́ọ̀bù ru eléyìí tó dún nìbàdàn o kì í ṣe ru eléyìí tó ń dún làbújá o ò bá ní bọ́ọ̀bù fẹ́ dún oyè kọ́rọ̀ mi yé yín ó máa dún láìpẹ́ àwọn tẹ́ expect pé ó fẹ́ tó sọ̀rọ̀ jáde wọ́n máa bọ́ ẹ̀. But the advice tèmi fún yín lọ́lọ́ ni pé ẹ lọ múra tó bá wà lára àwọn tó ń pariwo Yorùbá nation lọ́wọ́lọ́wọ́ dúró sáyé ẹ mo garanti ẹ ní pẹ̀lú tí mo gbọ́ sẹ́ẹ̀ mo ti ṣètò yìí nígbà kan rí mo tún padà délé ni mo tún confirm ẹ fún yín torí tí mo gbọ́ lánàá tí mo dẹ̀ rí àpẹẹrẹ wẹ́rẹ́wẹ́rẹ́ mo padà dé sí i mo sọ fún yín ni pé country yìí máa pín mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà fún yín pé bá a bá pín kí Tinubu tó parí ìjọba ẹ̀ o a jẹ́ pé rúdurùdu àti wáyé a ti máa ṣẹlẹ̀ a ti máa di pé àgbọ̀ra ẹni yé mọ́ wàhálà ìjà ti wà wọ́n sọ fún yín categorically Ọmọlúkà ló ń sọ̀rọ̀ ọmọ òkòrókòró lógun sá ọmọ àtìpá kirikiri lọ́tọ̀ ọmọ ojúlógun kàtúbàkà kiri ọmọ arógun má sá ọmọ arógun má sojú ọmọ Jésù olùgbàlà òkú jàmbọ́tà máa mú karabali ọmọ ògìdá ògùn mọ́ gàrà yára jẹ bí olóko ẹ̀mí ni mo sọ̀rọ̀ ọlọ́run ló jẹ́ mi ni ó lò mí ni I am telling you reality fact. Ẹ dúró lórí òtítọ́ àti òdodo mo ń sọ fún yín pẹ̀lú ìdánilójú ìdẹ́bi rí you know ẹ jẹ́ kí n sọ àwọn àṣírí fún yín many people do call me àwọn èèyàn ń pè mí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ àgbà kájẹ̀ mú tọrọ ọmọ àgbà kúrò gẹ́gẹ́ bí ẹni tó lọ́pọlọ it doesn't speak well kéèyàn pè mí bóyá from government house or from somewhere else kó dẹ̀ fún mi láwọn hint àwọn àṣírí kí lè wá gbé wá fún yín kó wá dárúkọ fún yín lágbájá báyìí sọ báyìí tàbẹ̀bù sọ báyìí ẹ̀yin fúnra ara yín mọ̀ pé kò make sense but I receive calls people talk to me nínú àwọn tó ń bá mi sọ̀rọ̀ àwọn èèkàn àwọn èèyàn tó jẹ́ pé ìlú mọ̀ọ́ká ni wọ́n wà lára wọn. Níbi tí mo dé dúró tí mi ìbá lè lo ọpọlọ tọ́lọ́run fún mi á jẹ́ pé mo gbọ́ mi ì save number wọn because I won't call them. I no go call them. Kẹ̀yìn DSS tẹ̀ ń wò mí gbogbo yín ẹ bá track fóònù mi di ọ̀túnla mẹ́wàá you can't find anything. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Bẹ́ẹ̀ ni reality lẹ́gbọ́n yẹn. I know they save their number. I know they call them. Now then they call me. Never that it call me tán mo delete. You can't see the traces. Ẹ̀yin wo ẹwẹ́ sí ló ń lò. Ẹ máa bá mi gbé ẹ máa tẹ̀ ẹ máa ṣí ẹ máa tẹ̀ ẹ máa tẹ̀ kò ní bàjẹ́ fún yín mo rí dé wọ́n ya délé ní TikTok. Ẹgbẹ́ mi wá 2K like ní kíákẹ́ ẹ má jò pẹ́. Ẹgbẹ́ mi wá 2K like. Ẹgbẹ́ mi wá 2K like ẹ má jò pẹ́ ní kíákẹ́. Rod Mark Lovely, God bless you. God bless you. Give me that love. Ẹ fún mi ní love yẹn. Ẹ máa bá mi ẹ fún mi ní love yẹn jẹ́ kó pé mẹ́wàá péré mo tẹ̀ síbẹ̀ màmí ẹ jẹ́ kó pé mẹ́wàá yẹn. Ọlọ́run àpọ̀n yín lé brọ́dà mi ojú òní tì mí. Màmí Bùnmi wà ní òtíìdé tán bá dé sí ọkàn mi balẹ̀. Màá gbá mọ́ ní gànkan lè ní sá. Tí Bùnmi wà ń bá dé tàbí yẹ́tì ìdánilójú àmọ́ gbá mọ́ ní gan. Ẹ tẹ̀ jẹ́ fi yẹn lẹ̀ náà kí n kọjá síbi tí mò ń lọ fún yín. Ṣé ẹ rí tí èèyàn bá ń ṣe ẹ̀tọ́ ẹ̀mú kó di nǹkan tó ṣe wá dìímú wá ṣe pẹ̀lú òtítọ́ whatever you hold on to it family make sure pé kò jábọ́ lọ́wọ́ ẹ̀ dìímú ṣíṣí èmi tí mo wá advice yín mo mọ tí mo gbọ́ mo mọ tí mo rí Yorùbá nation máa dúró mo dé pàṣípò yìí mo fi pàrọwà fún gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tèmi ẹ dáwọ́ sí sọ̀rọ̀ sáwọn lọ́balọ́ba wa ẹ dáwọ́ ẹ̀ dúró ẹ dáwọ́ dúró
lóòótọ́ àwọn ọba yìí gbà míì wọn a máa ṣe tí ń bani lọ́kàn jẹ́ ṣùgbọ́n ẹ fi wọ́n lẹ̀ ẹ yé sọ̀rọ̀ sí wọn kì í ṣe gbogbo wọn ló ṣe bẹ́ẹ̀ à ń gbọ́rọ̀ kì í ṣe gbogbo wọn mo bẹ̀ yín ni gbogbo ẹ̀yin sọ̀rọ̀ sọ pàápàá jùlọ àwa tá a ti wà nílé bàbá Èkìtì mo bẹ̀ yín ni òmeyọ̀ mo bẹ̀ yín Yorùbá ló wù mí ọmọọba Abíọ́dún ìmọ́lẹ̀ Yorùbá màámi àṣeyọrí Yorùbá gbogbo yín ni mo bẹ̀ gbogbo yín pátá ìwọ tí mi ìdárúkọ àlókà gbogbo yín ni mo ń pè lẹ́yọ̀lẹ́yọ̀ màámi yọǹkà bàbá Gbọ́lá Pásọ Agbọ́lá gbogbo yín ni mo pè ẹ dáwọ́ àti sọ̀rọ̀ sáwọn kábíyèsí ìdúró for now ẹ ṣe báyẹn máa wò náà bí mo ṣe ní kẹ́ ẹ dáwọ́ dúró ẹ má gbì ní kẹ́ ẹ dáwọ́ dúró àti polongo Yorùbá nation ẹ polongo fáyé ẹ polongo fún èèrà tó wà nínú ìlú ilẹ̀ pé ọ̀nà àbáyọ kan ṣoṣo ni pé kí Yorùbá dá dúró ẹ pariwo káyé gbọ́kànrún mọ̀ ẹ gbọ́dọ̀ dákẹ́ Bíbélì sọ bẹ́ẹ̀ ìwọ ó ní ẹ fọ́ rere rẹ̀ ìwọ kò sì gbọ́dọ̀ pa ẹnu mọ́ fọ́ rere rẹ̀ the Bible says it. I am telling you this that ọ̀nà yìí ọ̀nà tó máa gbà ó ti bó ṣe rí rèé ó ti ń là díẹ̀díẹ̀ ó ń là díẹ̀díẹ̀ ó sì di báyìí ó di bí eléyìí báraka báyìí gbòǹgbò bá yá Allah I can guarantee bó ṣe rí tẹ́lẹ̀ rèé bọ̀ báyìí ó ti dà báyìí ó ti wá là kẹ́ báyìí kẹ́rẹ́kẹ́rẹ́ yọ là kan ní ẹjọ́ ẹ lọ kọ̀rọ̀ mi sílẹ̀. kì í ṣe pé gbogbo àwọn tẹ́ ẹ rí wọ̀nyí kì í ṣe gbogbo wọn ló nífẹ̀ẹ́ sí tá a gbé dání yìí o ṣùgbọ́n àwọn ọmọ ọkọ kan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n fojú jọ ìkà lójú wa tó dẹ̀ jẹ́ pé wọ́n ní plan àwọn kan dẹ̀ wà nílẹ̀ Yorùbá ìdájì rí pé wọ́n jẹ́ yan bí èèyàn dáadáa tó jẹ́ pé ìkà fún gbélé ni wọ́n. mi ò rí kọ́mẹ̀ntì yín ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook kí ló ṣẹlẹ̀ ìkà fún gbélé ni wọ́n. Gbọ̀ngàn Yorùbá làwọn mẹ́tẹ̀lé tó sọ pé tá a bá ní ká díjú kẹ́ni burúkú kọjá ẹni rere akọjá mọ́ wa lára tá a nímọ̀ ìyẹn la fi gbọ́dọ̀ fọgbọ́n ṣe é. àmọ̀ràn lèmi wá fún yín sẹ́ẹ̀ àmọ̀ràn I am not advising you to stop this agitation. Why must you stop? kí nìdí tó ṣe fẹ́ dúró kí nìdí tó ọmọlúkà ṣe sọ pé mo dúró mi ò ṣe mọ́ kọ́lọ́ mọ́ jarí ni Paul wí. Never shall we see am ní Paul ṣe èmi tó o bá dúró pọ̀ olóòṣè mọ́ o ti ṣẹ̀sọ́ Olódùmarè o ṣẹ̀sá àwọn tó nílẹ̀ o ṣẹ̀sáyé torí o ti fi ọwọ́ kan ohun èlò ìtúlẹ̀ o gbọ́dọ̀ bójú wẹ̀yìn ìrìn àjò òmìnira yìí is a continuity a gbọ́dọ̀ máa pariwo ẹ̀ a gbọ́dọ̀ já títí tá a máa fi rí gbà ni. mi ò dárúkọ ṣùgbọ́n èèyàn ọmọ Yorùbá di àyè ẹ mú ṣíṣí o èmi ní àyè mímú onínú Yorùbá nation ibi ó létí ní pé Yorùbá yàn bí ipò kò sí tó kàn mí pẹ̀lú ipò but lórí ibi tí mo wà kò sí níbi tí mo jọ pé kò sẹ́ni dáhà lé mi dìde fún ọmọlúkà gẹ́ra kò possible àyè mi mo ti jòkóó ibi tí mo jòkóó ìlọ̀pọ̀lọpọ̀ yìí ti mọ̀ mí ẹ mọ̀ mí l'Amẹ́ríkà ẹ mọ̀ mí ní Canada ẹ mọ̀ mí ní South America ẹ mọ̀ mí ní Europe ẹ mọ̀ mí káàkiri àgbáyé ní Asia tó fi wọ Japan ọjọ́ tí brọ́dà mi yẹn pè mí láti Japan lọ́dún náà ní kẹ́bí ọdún 4 sẹ́yìn mo shock ó lóun bá mi sọ̀rọ̀ láti Japan ó dẹ̀ pè mí níbi tí mo wà iná ni ògo ni fọ́lọ́run lókè ọ̀run mi ò ní jẹ́ kẹ́nikẹ́ni gba àyè mi lọ́wọ́ mi má jẹ́ kí ẹnikẹ́ni gba àyè ẹ tó o bá dúró dáadáa tó ń ṣe ségesège má garanti ẹ yìí pé wọ́n tiẹ̀ dànù ò ní rí àyè mọ́ nígbà tí Yorùbá nation bá wá dúró tán wọ́n wá di pé wọn kò ṣe dáná tiẹ̀ di àyè ẹ músẹ́ àbọ̀ ọ̀gbọ́n mi ni because mo fẹ́ yún àwọn mo fẹ́ ṣe àwọn òfófó kan fún yín mo fẹ́ ṣe àwọn òfófó kan fún yín ṣùgbọ́n kí n tó lọ bẹ̀ òfófó tí mo fẹ́ ṣe fún yín
mo fẹ́ bẹ lórí ni mo fẹ́ bẹ òfófó yẹn lórí fún yín ni wọn ò fi rán mi ṣùgbọ́n mo fẹ́ bẹ fún yín ni kẹ́yìn ọmọ Yorùbá lè mọ̀ pé ó tọ́ kẹ́ di àyè yín mú. Yorùbá orúkọ yẹn ti lọ. That name is far kọjá ibi tẹ́ lérò kó dé. Ẹ gbọ́ ni Yorùbá bigger than Africa. Yorùbá bigger than Africa. Stop calling Yoruba race. We are not calling Yoruba tribe. We are not a tribe. We are not an ethnic. We are a race. Yoruba bigger than Africa. Ṣé máa sọ àwọn kankan fún yín? Mo fẹ́ fún yín lọ́kọ̀ fún ẹjọ́. Ẹ̀yin tẹ́ ìwé mi TikTok kò ní bàjẹ́ fún yín o. Ẹ ti ẹ̀jẹ̀ rí káàpù kan kó lè yá mi lára. Ẹ understand? Tí bá rí máa bọ́ fún yín sẹ́ẹ̀. Káàpù kan péré ẹjọ́ ẹkùn fún mi. Bó jẹ́ àti yẹn ni bó jẹ́ ẹni wọn ẹ̀kan jù sí mi náà kí n jẹ́ rí lórí mi. Orí tó pa yìí. Mo ló máa ń parí. Ní 5,000 náà kan tí ọmọ lórí àgíní ń pa ọ lórí Ọlọ́run ní ọgbà ọ. Ẹ̀yin tèmi ìmọ̀ tí ń pa mi lórí o wọ́n sì lẹ́ni bá parí ọ̀lọ́wọ́ ẹ̀wò ẹ̀rí títí ń lọ́dún o ìmọ̀ tí ń ṣẹlẹ̀ o ìsìn ní kankan àbọ̀ lọ́hùn àbẹ̀yìn wọ̀nyí o. Alára pé Israel Babs the radio. Alára pé Israel shout me after the program. Shout pẹ̀lú mi after the program. God bless you. Lawrence Abioye, ẹ ṣé mo dúpẹ́, thank you. James Olajide, God bless you, thank you so much. Thank you, my bad. Ẹ fún mi fílà kan mo fẹ́ sọ̀rọ̀ sẹ́, ọ̀rọ̀ ń gbé kùn mi. Mo ní mo fẹ́ ṣòfófó fún yín, ọ̀rọ̀ tó ń fi rán mi. Ẹ̀yin náà wò ẹ má rò pé mo fẹ́ sọ̀rọ̀ kí ní dárúkọ ọmọ àgbàgbé mi. Ẹ lè gbọ́ pọ̀ mo fẹ́ ṣe òfófó. Ẹ fún mi, ẹ̀yin náà wò mí ní YouTube ẹ lè fún mi ní super thanks tó jẹ́ $10, $5. Inú mi á dùn náà. Ẹ jù síbẹ̀ ẹ jẹ́ kí n rí. Tí bá ti ń wo bẹ́ẹ̀ yẹn orí mi á wú máa bọ́ fún yín lẹ́nu. Ẹ̀yin wo di àyè ẹ mú ọmọ Yorùbá tó o bá di àyè ẹ mú wá di ẹ dànù. Mo lè sọ ilé ìfún ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ nínú Yorùbá nation gbogbo yín lè máa jẹ èrè ẹ pátápátá kò yọ ẹnikẹ́ni sẹ́yìn. Ìyá Ayọ̀ Brown kó ṣe bà nǹkan jẹ́ tó òun náà nípa tó kó àjẹgbà ìbàjẹ́ tó ṣe àjẹgbà ẹ̀. Rere tó dẹ̀ ṣe náà náà tún san fún Ayọ̀ Brown. But that is not why I'm here. Mo sọ eléyìí ní torí mo mọ̀. I told you lọ́jọ́ tó kù fẹ́ẹ́rẹ́fẹ́. Màmá kan pè mí ó lọ́mọ Lúkà ó ní mo fẹ́ fún yín ní rédíò mo fẹ́ fún yín ní ọ̀kadà kan kẹ́ máa rí lò. Mo dúpẹ́ lọ́wọ́ màmá wò máa ju ya kúkú màrà pa ọ́ ajá màrà kọ́mọ rẹ jẹ lẹ́yìn rẹ o màmá o mo gbàdúrà fún inú ẹ̀ tù kì í sọmọ Lúkà ló gbé fún mi mo máa ṣe ìwò. Ó fún wa ní owó ní ká lọ ra machine yẹn mo fowó díẹ̀ mọ́ bíi bóyá 20,000 mo lọ ra machine yẹn rìsíìtì ẹ̀ rèé rìsíìtì machine rèé ó wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ rèé tá a fi lọ rà orí. Kí ni mo bá mú jáde ni pé this same woman tó pè mí tó jọ pé àwọn èèyàn wa wọ̀nyí kán lè máa rọ́kadà fi rìn pé ọmọ Lúkà jẹ́ ká gbọ́kadà kan yìí fún wọn tó dẹ̀ fowó ẹ̀ lẹ́ta rà. This same woman was with Onekiri now. Lọ́jọ́ tó pè mí èpè ló ṣe fún mi. But tá a bá mú ti ẹ̀gàn kúrò ṣáfẹ́ ní kò gbìyànjú ni. For the fact ó lè afford àti fi owó yẹn lẹ̀ pé gbàrọ̀ ọ̀kadà káwọn èèyàn yìí rí lò. Èmi gbóṣùbà fún un. Ìbá ṣe 10,000 ló fi sílẹ̀. Èmi ọmọ Lúkà yìí mo gbóṣùbà fún for doing that. Ṣùgbọ́n ó gbéra ó believe pé ọ̀dọ̀ Onítìrí lọ́nà wà.
ó bìlífù pé tọ́ẹ̀rì rú ní ọmọ àgbà Yorùbá nation gẹ́gẹ́ bó ní tìbí ṣe sọ fún un. Níjọ́ tó máa pè mí olólè ni mí, ó ní jàgùdà ni mí, ó ní mo ti fọ́ kádà, mo ti fi ń ṣiṣẹ́. Mo dẹ̀ jáde mo fi ìbúra lé, mo ń sọ ní lójú gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Gbogbo báìkì tá a fún àwọn security wa, àwọn warriors wa pé kán lò látọjọ́ tí mo ti fún wọn tán ti dáwọ́ yẹn tí mo ti rà mo ti gbélé wọn lọ́wọ́, tí n bá fi ọjọ́ kan ṣoṣo béèrè 1 náírà lọ́wọ́ èyíkéyìí nínú wọn, gbogbo tí n bá wálé ayé mi wá tí mo wá ṣe mi ò ní rí ṣe láyé mi ní láyọ̀. Tí n bá dánwò pé mo padà lọ bá wọn pé ẹ mú 1 náírà wá pẹ̀lú gbogbo tí mo fún yín wọ̀nyí o, ẹ lọ mú 1 náírà wá tí mo fẹ́ gbà lọ́wọ́ wọn, mi ní láyọ̀ lọ́jọ́ alẹ́ mi tàbí láti wákàtí ìlọtí ẹni. Ṣùgbọ́n tí ó bá ti rí bẹ́ẹ̀, ayọ̀ mi á máa kún ni, ìdùnnú lọ́lọ́run máa fi dí fún mi ní gbogbo ọjọ́. Màmá yẹn sọ̀rọ̀ sí mi, ó bú mi, ó jálá mi. The same thing làwọn kan kóra wọn jọ, àwọn ayọ̀ brown kó wọ́n ní ṣe ni mo fọ̀kadà yẹn ń jẹun pé mo fi ń gbowó ni. Wọn ò fún mi pé kí n lọ máa fi ṣiṣẹ́ owó. Wọ́n ní kán fi máa oyè yín á dẹ̀ gbé fún wọn. Nínú wọn yìí tó ṣe é mi nítorí pé wọ́n wà lọ́dọ̀ oníkìrí kí ní kò sí ìtàn jẹ́ láyé wọn ò kọ́ èmi bẹ́ẹ̀. Then the spirit of God that lives in me never teach me that. I don't need to lie. Baby bá pa mí tí ìlówó wọ́n sì mọ àwọn tí mo lè pè right now bẹ́ẹ̀ jọ mo broke kò sí nǹkan kan kí n tó pè ọjọ́ tí mo ń ṣe program Yẹtí Queen wọlé mo ní Yẹtí kò sówó lọ́wọ́ àbúrò yín ẹ fi nǹkan kí n tó parí program mo ti rà láti wọ́n pé ó ti fi nǹkan síbẹ̀. Mo dey appreciate that is life. Nígbà bá fún mi pé gbà jẹ ni màá jẹ mi ń jẹ kú ní tí ò tọ́ sí mi ò ní jẹ́. Ìwọ ni mo wá lọ ní wípé màmá tí mo sọ bú mi ó bá ó jẹ́ pé ó jẹ́ gbogbo ẹ̀. Tí n bá fẹ́ ṣe lénìí mo lè pàdé ẹ̀ kí n máa ṣẹ́pè fún. Ṣùgbọ́n wọn ò kọ́ mi bẹ́ẹ̀ mi ò ní dán wọn. Torí pé kí ni ojúlówó ọmọ Yorùbá ni. Ó kọjú ni. Ojú ló kọ́ wọn tí wọ́n fi tẹ̀lé Onítìrí tó wọ́n gbàgbọ́ pé Onítìrí á gba Yorùbá nation fún wọn ní 2020. Here are we now 2024. Ìrìn àjò òmìnira wa rọrùn ní gáràjì lẹ́fẹ́ gbà ní I told you then. Ṣé gáràjì lẹ́fẹ́ gbà ní tẹ̀lé rò pé ẹ̀kan jáde ẹ̀dẹ̀ kọ́dà àwọn tó ń gba gáràjì odidi ọdún kan ọdún méjì wọ́n plan yẹn tí wọn ò tí ì ní rí gáràjì yẹn gbà wọ́n ti máa plan yẹn sílẹ̀. Èmi kí ọmọ advice yín ni ẹ padà sọ́rọ̀ òtítọ́ kẹ́ ẹ dúró síbi tó bá yẹ kẹ́ ẹ dúró. Ayọ̀ ń bọ̀, ayọ̀ yẹn ti fẹ́ dé tán, màá bẹ́ díẹ̀ fún yín, ayọ̀ yẹn ti fẹ́ dé tán. Kẹ́ni má ì pè ẹjọ́ o, ẹ má pè mí. Ayọ̀ ń bọ̀, ìran Yorùbá máa rẹ́rìn-ín, àsíá máa lọ sókè lẹ́lẹ́ láìpẹ́, rẹ́rẹ́ máa rún. Very, very near. Etí mi gbọ́rọ̀, ọkàn mi balẹ̀. Yorùbá ló wù mí, God will bless you, my brother. Thank you so much. Alára pé lẹ́yìn program ṣáàtì pẹ̀lú mi. Ẹ̀yin tó mi ní TikTok mi ìrọ́wọ́ yín o. Ẹ wo orí mi bó ṣe pa ẹ̀ bẹ́ẹ̀ bá mi fi fìlà kọ́ba ẹ̀ jọ náà. Ẹ kàn fún mi fìlà kí n fi kọ́ba ẹ̀. Ẹ fi fìlà kọ́ba ẹ̀ fún orí yẹn ti ń pájú náà. Ojú dẹ̀ ti ojú ti pa ẹ̀ ṣe pushing me. Oh, look at what I'm doing. Happiness is free. I have to make myself happy. You're going now. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ, àtọ̀tún àtòsì, àwọn wa, olóyè Sunday Igboho jáde láìpẹ́ yìí, ó wà bíl sọ́tún, ó wà bíl sósì. Ṣé yìí rò pé àwa táwa lọ́dọ̀ bàbá Akíntóyè ló ń bá sọ̀rọ̀ ní rárá? Bó ṣe bá àwọn tọ̀hún sọ̀rọ̀, ló bá àwọn tọ̀dọ̀ bàbá Akíntóyè sọ̀rọ̀, ló bá àwọn tọ̀dọ̀ Onítìrí sọ̀rọ̀. Ìkànjọ ni gbogbo wa. We are one. Ẹ má jà tanra wa jẹ. Onítìrí ló kàn wá tó da gbogbo ẹ̀rú. I keep on telling you. Èmi tí Ayọ̀ Brown tó fọ̀rọ̀ mi wẹ́lọ̀ fún babaláwo lẹ́ni. Tí bá wà lórí ìyàwó mi táyọ̀ Brown bá pè mí máa gbé kọ́. Máa jẹ.
olórí kò lọ títí kò gbọ́dọ̀ pè mí anywhere of the day kí n má gbé fóònù ẹ kí n má jẹ àbí kun ibi any one of them so far má jẹ wọn ni but gbogbo àwọn tá a dẹ̀ ń dárúkọ fún yín wọ̀nyí gbogbo wọn láti mọ́ra tá a ti jọ ń bá ìrìn àjò yìí bọ̀ ó ní tìrí tó dé ó ní tìrí dẹ̀ dé ó gbé Dangote gba àárín wa kọjá ó pín wa níyà ó da gbogbo ẹ̀rú àwa ríra wa bí ọ̀tá ìyẹn làwa kéde fún yín pé this is not the way out a lè gbé sí against each other kéde ẹ̀rù pa máa àtìbù kankan nǹkan àti anything ìyẹn la kéde fún yín bọ̀dẹ̀ ní ká gbẹ́nu lọ ìyẹn tẹ̀ ti lọ bọ̀dẹ̀ mi sọ eléyìí fún yín ni wípé ẹ gbìyànjú ẹ̀yin náà tiraka ẹ kàn gba ọ̀nà tí ò yẹ kẹ́ ẹ gbà ní ẹ padà lójú ọ̀nà òtítọ́ kẹ́ ẹ dúró síbi tó yẹ kẹ́ ẹ wà kí iṣẹ́ yín lè farahàn gbogbo àwọn tá a dárúkọ fún yín ara ẹni tó sanwó kó tó di pọ́nìtì dídé tó ti ná mílíọ̀n lórí ọ̀rọ̀ Yorùbá nation bàbá Èkìtì ẹ ṣọ́ra yín gidigidi gan torí máa kóró ojú sí i kí ló dé ẹ̀yin ní lórí onítìrí ẹ wà débi ẹ lórí arẹlá ẹ wà máa pariwo pé onítìrí jọkọ ẹnìkan jọkọ onítìrí ló kàn yín pẹ̀lú ẹ di onítìrí yín mú kẹ́ máa fẹ́ onítìrí yín lọ kí ló ṣẹlẹ̀ wàá gbà Ọlọ́run Rodman Lovely God bless you kò ní bàjẹ́ fún ẹ orí mi yín ó ti pàjù bá mi dé fìlà sí mi ọmọ ṣe bàbá Ìkìtà máa fi bí ṣe yẹ̀yẹ́ sí i fìlà ní kó bá ń dé sí dé fìlà sórí yẹn thank you God bless you fìlà cap bùnmi wa ní ń bọ̀ fún mi ní money gun àti yẹtì mo ṣáà pé mi ní cap dé fìlà sórí mi dé mi fìlà we are all one àjọ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ni pẹ̀lú ìfẹ́ pẹ̀lú ìṣọ̀kan ṣùgbọ́n ọ̀rọ̀ délẹ̀ abẹ̀ sí ní bara wa jẹ́ condemning each other mo sọ fún yín pé níta torí ẹ̀ bára wa jà ó fẹ́ jiná ó ti múra àti kóná mọ́ yọ tètè jiná ẹ padà sórí ọ̀nà ibi tó yẹ kẹ́ ẹ dúró kẹ́ ẹ dẹ̀ dúró láyé yín or else fìlàyé ti wọlé at last ó ti débẹ̀ o fìlàyé sì wà ń bẹ̀ ó sì wà ń bẹ̀ kò tí ì kúrò thank you God bless you thank you I so much love you thank you I appreciate you Rodman Lovely thank you. nínú ìfẹ́ nínú ìṣọ̀kan nínú ìgbàgbọ́ kan ṣoṣo gbogbo wa kàn pàdé ní gbàgbọ́ gbígbàgbọ́ bàbá òpá pè mí gbárárárárárá láti Amẹ́ríkà ọmọlúkà ó yá báyìí ní kò ṣe báyìí ní kò ṣe ní ibi náà ti dé gbọ́ pípípí màá ní out of love nítorí one single interest a fẹ́ bọ́ a fẹ́ gba òmìnira a fẹ́ bọ́ nínú ìyà a sọ fún àjẹ ìyà mọ́ wọ́n lọ a gbéra gbúrúrúrúrúrúrú òdìbí ó dọ̀hún ó dọ̀hún tìbí á pè mí tọ̀hún á pè mí nínú ìfẹ́ kan nínú ìṣọ̀kan Ọláyọmí kò ìjà pè mí lẹ́ẹ̀mẹ́rin tó kọ́ ọmọlúkà lágbàgbọ́yà ẹ lórí báyìí lọ́ba alágbájá lọ́ba tàmẹ̀dù lọ́sẹ̀ báyìí nínú ìfẹ́ kan out of love Ọláyọmí kò ìkíndé Nàìjíríà mo gbéra mo fẹ́ lọ rí kí sáà lè fojú mi rí brọ́dà mi yẹn kí n bọ̀ bí ẹ out of love ṣáà mọ́ra rí ni ṣáà sọ ọmọ ìlú kan àṣọ ọmọ stéètì kan ṣùgbọ́n Yorùbá jọ ni wá nǹkan kan bá wá papọ̀ òun ní Yorùbá. Ìjìnlẹ̀ Marcus tó sọra ẹ̀dá nǹkan mi lẹ́ni bí n bá sùn lóru tó bá pè mí máa jẹ ìjìnlẹ̀ this very ìjìnlẹ̀ but lẹ́ni ńkọ́ ìrí ọ̀tá lórí mi olè ló ń pè mí jàgùdà ló ń pè mí ìsìgbọmọ lọ́wọ́ rẹ̀ ìgbowó lọ́wọ́ rẹ̀ yìí kò lè fògún búra pé òun ṣèjì owó sí mi rí ìjìnlẹ̀ Marcus ìgbowó lọ́wọ́ rẹ̀ ìgbọmọ lọ́wọ́ rẹ̀ ìgbàláyà ìgbàlọ́mọ ìgbà kankan ìgbẹ́rù rẹ̀ but yet abọ́sọ̀rọ̀ program àpè mí lólè àpè mí lórúkọ ó gbàgbé bá a ṣe ń bọ̀ ó gbàgbé bá a ṣe gbé kalẹ̀ láti bẹ̀rẹ̀ because someone came kò dẹ̀ torí pé ẹni yẹn lọ́nà ó tẹ̀lé ó sọ àwa dọ̀tá gbogbo ẹ̀yin náà wò mí gbogbo yín lọ bò títọ́ Bíbélì ní mọ òtítọ́ sọ òtítọ́ kó lè sọ ẹ́ dòmìnira
kó tó di pé gbogbo wa kọjú ìjà sí i ká tó bẹ̀ sí ní bá àwọn pípì yẹn jà gbogbo yín lẹ mọ̀ yìí pé àbá wọn jà láti bẹ̀rẹ̀ wá peace àlàáfíà ni gbogbo wa wàásù tí kó tó di pé wọ́n sún àkàngiri ká tó yarí mi wá sọ story mo wá fi yín lọ́kàn balẹ̀ ní kẹ́ lè mọ̀ yìí pé iṣu tẹ́ ẹ gbé kaná yẹn ó ti múra àti jiná sẹ́ẹ̀ mi ò ní sọ bó ṣe ń lọ fún yín ni màá kàn yan ẹ fi gbogbo ọkàn yín balẹ̀ wàláì Yorùbá nation máa dúró ìwọ tọkàn ẹ wà lókè tó ń gbóná lálálálálá lọ fọkàn ẹ balẹ̀ ìwọ tọkàn ẹ balẹ̀ náà Sunday ó máa ń kí Tinubu ó máa ń kí àwọn ọba ó máa ti ń bẹ̀ wọ́n ó máa ń ṣe á ti ṣe báyìí Sunday ti sọ̀rọ̀ fún yín onírògbò ìbàkì lọ́rọ̀ tòun lórí ọ̀rọ̀ Yorùbá nation bọ̀dẹ̀ yìí kan sì ń dúró ó fẹ́ ta wá ní o ó ti fẹ́ ta wá fọlọ́jẹ̀lú ó ti ń kí wọn ó ti ń bẹ̀ wọ́n ó fẹ́ wálé ó fẹ́ ṣe ẹ̀ sọ ibẹ̀ ní kẹwà Sunday ọmọ Adéyẹmọ mi mọ̀ kò lè padà lórí ọ̀rọ̀ Yorùbá nation láyé mo ń sọ fún yín ni á jiná dúró síbi tó bá yẹ kó dúró sí wàá jèrè tiẹ̀ náà. bí ò bá rí bí eléyìí àní mọrírì Ọlọ́run bọ́nẹ́tì yóò bá dé kó wá dà wá rú àní mọ títóbi Ọlọ́run but the fact remains that ìrìn àjò yìí Ọlọ́run ti ṣètò ẹ̀ sílẹ̀ ó yí Ọlọ́run bó ṣe ṣètò ẹ̀ wọ́n níbi tí ọ̀rọ̀ yìí dé ẹ jẹ́ kí n yan fún yín orílẹ̀-èdè ńlá méjì kan máa forí gbárí nítorí ọ̀rọ̀ Yorùbá ẹ kọ sílẹ̀ mi ò bó ti mọ Ọmọlúkà sọ̀rọ̀ jù ẹ máa gbọ́ dẹ̀dẹ̀ láìpẹ́ yìí orílẹ̀-èdè ńláńláńláńlá lágbàáyé mi ò dárúkọ o mo gbọ́rọ̀ omijé bọ́ lójú mi torí pàtí ẹ̀ ti ṣe àwọn nǹkan tí ò tẹ̀ yẹ ká ṣe a ti sọ̀rọ̀ sáwọn nǹkan tí ò yẹ ká sọ̀rọ̀ sí ṣùgbọ́n etí mi gbọ́ ojú mi dẹ̀ ń rí fírífírífírí ṣùgbọ́n mò ń sọ fún yín ni mo kàn yan orílẹ̀-èdè ńlá lágbàáyé méjì wọ́n máa forí gbára gbò láìpẹ́ yìí torí Yorùbá ẹ lọ kọ sílẹ̀ ẹ má jẹ́ sọ pé torí Yorùbá torí Nàìjíríà ẹ lọ kọ bẹ́ẹ̀ let me put it that way oh God mi ìfẹ́ sún ọ̀fọ̀rọ̀ rán mi mo kàn wá nígbà tí mo gbọ́ I have to inú mi dùn mo dẹ̀ láti wá sọ fún yín ẹ̀yin tẹ́ ẹ bá mọ àdúrà ń gbà a ti gba ìnáwó àdúrà ṣùgbọ́n àdúrà ò kì í pọ̀ jù ẹ túbọ̀ máa gbà á thanks to our daddy bàbá Gẹ́gẹ́ Ojú bàbá Pastor Lẹ́yẹ gbogbo àwọn tó mọ àdúrà àwọn màmá wa Janet Fasaki màmá aládùá tẹ́ ẹ mọ àdúrà ń gbà tẹ́ ẹ pa ẹ máa gbà á àdúrà ń gbà agbára ò gbà àdúrà ń gbà ẹ keep on praying àdúrà yẹn ṣiṣẹ́ mò ń rí mo ń ṣiṣẹ́ yìí gan tẹ́ ẹ ń gbà àwọn gan ilé mọ́mọ́ but àwa ń rí tíwájú à ń rí tírésì sí ẹ pé àdúrà ń gbà. ẹ gbọ́ àdúrà ń gbà èmi sọ bẹ́ẹ̀ fún yín that àdúrà ń gbà. ìdá kan nílò láti ṣe ni pé ká plan little action ká faction tí action gidi ká fi tí action plus àdúrà àgbà Yorùbá nation. Nigeria is expired. Nigeria has expired. Kò dẹ̀ sí ní anybody lè ṣe lé lórí. Gbogbo ẹ̀yin olóríire tẹ́ ẹ dúró lórí ọ̀nà òtítọ́ tẹ́ ẹ dá òtún bàbá Akíntóyè tẹ́ ẹ dá òtún Sunday Igboho tẹ́ ẹ dúró tán Ọlọ́run san yín lẹ́san ní làádá. Àwọn míì dúró láti bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ dúró tì wá wọ́n dúró tì bàbá wọ́n ṣe náwó náírà náà gbogbo ẹ̀. Ọlọ́run ò ní dójú tì yín iṣẹ́ yín Ọlọ́run adé ládé iṣẹ́ yín ò ní jóná níwájú Ọlọ́run ọba. Ẹ̀yin dáadáa wà lọ́hùn náà abẹ́yìn ni ẹ padà Ọlọ́run ò ní jẹ́ kí iṣẹ́ yín kó jóná ìrẹ́rẹ́ tẹ̀sán Ọlọ́run adé yín ládé ẹ̀ á san fún yín bọ̀tẹ́ padà
ibi tẹ́ ẹ lọ yẹn ìbínú Ọlọ́run bínú sí yín torí pé ẹ gba ibi tẹ́ ẹ gbà yẹn ẹ ní rí ìbínú Ọlọ́run mo bẹ̀ yín ni I love you we love you àmọ́ kókó ọ̀pọ̀lọpọ̀ yín ìfẹ́ tẹ́ ẹ ní lẹ́sẹ̀ ń tiraka lẹ́sẹ̀ ń gbìyànjú pé ọ̀la ni ká gbà ọ̀la ni ká gbà ọ̀la ni ká gbà ẹlòmíì eyín ẹ ti gan nínú rice ó fẹ́ padà wálé Nigerian weather ó rí i pé weather ilẹ̀ Yorùbá yìí dùn kò sótútù òtútù ò kì í pọ̀ jù ooru ò kì í pọ̀ jù gbogbo nǹkan ṣe dédé she or he want to come back home ìyẹn ló ta wọ́n lára pé kò sí ta lè ṣe náà tó pé ká gba orílẹ̀-èdè wa lọ́pọ̀lọpọ̀ yìí fi ṣàkó lọ mo understand the I understand you very well but a sọ òtítọ́ fún yín mi kì í pamọ́ sábẹ́ ìka kan the only thing I don't think tí bàbá Professor Akintoye tó bá ṣe mistake èmi máa ń sọ fún bàbá but I don't come online to disgrace bàbá I don't do that àgbà ni wọ́n I will never do that wọ́n kọ́ mi mo gbẹ́kọ̀ọ́ mo tún wá túnra mi kọ́ Dúpẹ́ ò tó mi bí lọ́mọ Dúpẹ́ Onítìrí kò tó mi bí with my age Dúpẹ́ ò lè bí mi àbúrò ló lè bà mí so who is she? And I can assure you, tó bá kó rìn lọ́nà tó tọ́ ni, tó mú òtítọ́ dání, tá a dẹ̀ gbà fún lóòótọ́ ni, èmi máa bọ̀wọ̀ fún, ìbá kéré kan máa rí irú ẹ̀ ní, máa bọ̀wọ̀ fún. Torí bẹ́ẹ̀ yẹn bá kéré kan máa rí irú ẹ̀ yìí tó lọ́run bá fi sí ipò àgbà, wàá fún ní ipò, wàá fún ní iyì àti ọ̀wọ̀ tó tọ́ ságbà. Dúpẹ́ yìí náà ló wá tó sọ gbogbo yín ìdọ̀tá mi, tó sọ mí ìdọ̀tá yín, ó mú wa kó ẹ̀yìn, gbogbo wa kó ẹ̀yìn síra. I told you, imagine gbogbo ẹ̀yin tá tẹ́ dúró tẹ́ pariwo Onítìrí kí gbogbo yín wà bí kájọ forí kájọ ìkùnlùkù kí gbogbo wa jọ wà papọ̀ kájọ máa ní good plan ẹ̀dá ṣe báyìí kájọ péra wa lóríṣiríṣi ọ̀nà ó yà ìyẹn wà ní kọ́mítì báyìí ìyẹn wà ní kọ́mítì báyìí kẹjọ máa bá àwọn rìsáàsì báyìí wà imagine bó jẹ́ pàjọ ń ṣe ẹ wo nǹkan tá a ti máa ṣe. Màmá yín wá pa oríṣiríṣi rọ́jọ́ fún yín inú yín dùn ẹ̀ ń bóyín 2020 rule ó ti di 2024 2020 rule is now 2020 raw 2024 thank you my brother lovely ìlànà ti ṣí dànù o ẹ bá mi wá mi síbẹ̀ o. Rotmark lovely. Oh, God bless you. More you in Jesus' name. Assist Rotmark now. Feel like it's law. Be me see go one there. Bumi one in bo. Afu mini money gone. Mo mọ̀ pé Rot lovely. Ó wà ńbẹ̀. Ó lè fún mi náà ní money gone. Mo kàn fi sọ pé màá mi ni. Tí màá mi ò bá sílé. Bumi Rotmark lovely. Ó wà ńbẹ̀. Afu mi fi. Abu mi feel I'm a desuri mi èèyàn ni ìrè man màá mi bù mí wà ẹ̀ẹ́dùbí mílẹ̀ àti yẹ́sì ẹ̀ẹ́dùbí mílẹ̀ ẹ̀ẹ́dásí mi o ẹ̀ẹ́dùbí mílẹ̀ o ẹ̀ẹ́dùbí mílẹ̀ mi rí mọ́nì gan o ọ̀ọ́dẹ̀ náà tó máa fún yàn ní láyọ̀n kó máa ń ṣe báyìí mi ìrèyàn fún mi rí o mi ìrèyàn fún mi láyọ̀n o mi ìrèyàn fún mi o mi ìtẹ̀ mọ́ bó ṣe máa ń rí lójú screen kíkàn tí ẹ fi wo bó ṣe máa ń ṣe yẹn mo kàn fẹ́ rí ẹkún kó tẹ̀jọ́ ọmọ láyàn lẹ́fún mi ẹkún mi wò ẹ fi test mi kíkàn wo bó ṣe rí kó ní ju báyìí lọ gbogbo ẹ̀yọ olóríire tẹ̀ ń wò mí ẹ jẹ́ kí n tún padà sọ kíní kan fún yín ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò yẹ kí n sọ jáde ṣùgbọ́n bí mo pàpà ṣe gbé mo gbé níbi ọgbọ́n mi ò dárúkọ mi ò yẹ fún yín rárá ṣùgbọ́n tí mo mọ̀ tó yẹ kí n wá sọ fún yín ni mo sọ yìí èmi dúró o kò sí èébú tó fẹ́ bú mi kò sí ẹ̀gàn tó fẹ́ ṣe kò sí bó ṣe fẹ́ gbé Yorùbá nation mo dúró lórí ẹ̀ kò yẹ mi ní padà kò sí tó lè fún mi you cannot buy my conscience there is nothing you can use to bribe me ojú mi ò rówó rí o kàn má rò bí akíní ṣùgbọ́n bí mi ò ṣe rówó rí yẹn bẹ́ẹ̀ náà ni mo ní kinní kan tó ju owó lọ tẹ́lẹ̀ integrity and conscience kò sí bí o kán kó owó yẹn kúnú ilé kí n máa wọ pé this is billions kán gbé mi wọ bẹ̀ pé this money belong to you Ọmọlúkà ignore Yorùbá nation mo guarantee ẹ̀yin ọmọ Yorùbá ni I won't do it ebi yẹn kó yá apá bíbú
because I am not fighting for today. Ọlọ́run tó wá dá mi lọ́nà ọ̀tọ̀ bí kò sí tó jọ mí lójú. Ẹ gbọ́ mi, kò sí kankan tó jọ mí lójú. I don't think of having this and that and this and that. Ọ̀pọ̀ pé wọ́n pariwo kò sí ariwo mi tí wọ́n pa. Ilé mẹ́jọ ló kọ́, ilé mẹ́sàn-án, ó ṣe tọ̀hún, ó ṣe tìbí. Mo ń garanti yín níbi tí mo wà ilé rẹ̀ ti ṣe ni. But bí Ọlọ́run ti ń bẹ táànú ẹ̀ ń tẹ, mo ń tẹnu mọ́ ni. Ọdún yìí o, màá kọ́ lẹ́sà. Ẹni bá fẹ́ pokùnso ni kó pokùnso. Ìwọ tọ́lọ́ máa fún lórí ọ̀bẹ láti ràn mí lọ́wọ́, wà ràn mí lọ́wọ́. Foundation yẹn máa bẹ̀rẹ̀ lọ́dún. Mi wá ní gbé pamọ́, tí bá ti wá bẹ̀rẹ̀ máa tún ṣe fídíò ẹ̀kẹ́ rí. Bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. Bí Ọlọ́run ti bẹ tẹ̀mí rẹ̀ ń bẹ, bí Ọlọ́run ti ṣe lè yọ ti jẹ máa kọ́lé yẹn lọ́dún yìí. Ìní máa sá kiri mọ́. Akókúrò bí kó lọ bí kó lọ bí tí bá ṣe pé bí tí mo wà kó wọnú díẹ̀ ni màá ti change ilé tó ẹ̀mẹ́ta mẹ́rin ọdún tó kọjá ẹ̀mẹ́rin ni mo pààrọ̀ ilé ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo change ilé. Bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tí mo wà ìbá ó bọ́ sí kọ́lọ́fín ọkàn mi balẹ̀ níwọ̀nba. Ó kù oṣù kan báyìí apọ́dún kan tí mo kó débi, ó kù oṣù kan pé ọdún kan gééré tí mo débi tí mo wà yìí. A tún máa sáré báyìí màá tún sanwó fún láńlọ́ọ̀dù mi. A tún gba owó ogun rẹ́ǹtì ẹ̀ lọ́wọ́ mi. Ìbẹ̀rẹ̀ yìí kan ti ń pariwo mi kiri. Ó ti kálé mẹ́wàá, mọ́tò mẹ́jọ ló lò, ó ti ti ń kọ́gbá, ó ti ṣàwo, olówó ló ti jẹ lọ, ó ti jẹ. Ẹ kà lọ́jọ́ ayọ̀ kù dànù rí. Yorùbá nation yìí kò sí bẹ́ẹ̀ ṣe provoke mi tó. You can't discourage me. Ẹ lè provoke mi, ẹ lè discourage mi, mi ò ní padà. Mo ti kí ẹnu bọ ilé ìgbín tèmi, ó ti tẹnu mọ́gi. Àfi kó yá àgùntàn ní sá. Yorùbá nation yẹn á gbà ní tí ò ní ṣe ń dáyẹ. Kò ní ṣe ń dáyẹ. Lágbára Olódùmarè lókè lọ́ba lágbára wáyé. Ọba tó dáyé àtọ̀run. Ọba tí ò pé méjì. Ọba tí ò lánìtì. Ọba tí ò panìtì. Ọba tí ò gbanìtì. Gbàgbàgbàgbà fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ fẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ yàbíyàbí òdìgìdì gbírígìdì. Àwọn àdọ́là kan ní kése tí ò lóka tí ò lápẹ̀ tí ò tiẹ̀ lápẹ̀ wípé kábíyèsí Olódùmarè. Ẹ ṣe gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà mo kí yín, mo gbé sàádákátà fún yín, mo gbé òṣùbà fún yín pé ẹ ṣeun mi, ẹ kú àdúrótì mi, mo rọ́wọ́ yín o, mo rí àdúrótì yín. Ẹ ṣe ẹ má kọ Ọmọlúkà lẹ̀ dúrótì mí, dúrótì mí. Nípa ìfẹ́ olùgbàlà, nípa àánú Ọlọ́run ọba. A máa rẹ́rìn ayọ̀ láìpẹ́, mo ń sọ fún yín. Ẹ máa wo ọ̀ràn tó jẹ́. Ṣùgbọ́n pọ́ìntì tí mo fẹ́ kẹ́ dìbò, ẹran tí ẹmọ má ti sọ̀rọ̀ mọ́ afẹ́kẹ́ ẹran tí pọ́ìntì yẹn pé èní ọjọ́ 19 oṣù kìíní ọdún 2024 Ọmọlúkà sọ̀rọ̀ kan báyìí pé orílẹ̀-èdè ńlá méjì máa forí gbára wọn gbòòrà nítorí Nàìjíríà. Ẹ má jẹ́ sọ pé torí Yorùbá, torí Nàìjíríà wọn máa ṣẹ́rí mọ́ra gidi tí àgbáyé máa gbọ́ láìpẹ́ yìí. Ẹ lọ kọ sílẹ̀, kò ní ju bẹ́ẹ̀ lọ. Ẹnu mi kọ́lẹ̀ ti máa gbọ́ pé ìyá ọba jókòó. Ẹnu mi kọ́lẹ̀ ti máa gbọ́ pé ìyàwó baálẹ̀ láń. Ìyàwó baálẹ̀ láń. Ìyàwó baálẹ̀ láń. Bí ìsọ̀rọ̀ bọ́. Ojú ti sì mí. Ọmọlúkà. Kò dáa o. Bámi kọ́ ti ẹ jáde ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá mo ti lọ lẹ́yìn yẹn. Adego bìdá, adego àdekọ. Ọ̀rọ̀ mi ò lè, ọ̀rọ̀ mi ò pẹ́. Simple, short and meaningful. Simple, short and meaningful. Bó a ṣe ń gbé nìyẹn. Àwọn ẹ̀ṣẹ̀ program wákàtí 4 wákàtí 5. Nígbà tá ìṣe àwọn tí ń kówó jẹ lójoojúmọ́ ní gbogbo ọ̀sẹ̀. Nàdẹ́ sàbí wọ́n máa bá lọ. Àwọn ènìyàn kò ní ìdílé ẹ̀ lọ. Kọ́ńtì ẹ jáde òkùnkùn ní orílẹ̀-èdè Yorùbá. Tí mi bá rí mẹ́wàá, èmi tẹ́ pọ̀ dáadáa tẹ́ dé yìí. Tẹ́ ẹ̀ bá kọ́kọ́ pé mẹ́wàá, ìní lọ. Ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá yẹn tí mi bá rí kó pé 10 yìí lọ. Ẹ máa kọ́. Jẹ́ kọ́kọ́ cover ojú mi so that ilé máa gbàdúrà. Bàjẹ́ àti bá máa ṣí lè rí pé ó ti pé mẹ́wàá. Ó yá jàre, ẹ̀yin tẹ́ ń wò mí TikTok kí ló ṣẹlẹ̀ ẹ fún mi ní fìlà náà kí ló dé? Fìlà ẹyọ kan péré mo kọ fìlà 4 síbẹ̀ ẹ̀dẹ̀ fún mi lẹ́yọ̀ kan. Ó yá ẹjọ́ pé jọ kí ló dé? Ọmọlọ́mọ nìkan ló fún mi ní fìlà látàárọ̀ nìkan ló gbé síbẹ̀ ló ṣẹlẹ̀. Gbé fìlà Rodmark lovely, God bless you for me. Fìlà yẹn kú mẹ́ta kó pé náà èèyàn mi.
ó kè ṣe mẹ́ta ni àbí méjì gan ló kù rọ fìlàkù méjì ló kù ó yá fìlàkù méjì ó yá háàtì yẹn kù mẹ́rin àbí márùn ẹ bá mi tẹ̀ síbẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe ẹ jù bẹ́ẹ̀ lọ náà from ìlànà Canada we are with you ẹ̀yin tèmi Canada ṣé láwọn ìlànà Canada yẹn mo gbé fún wọn tẹ́lẹ̀ báyìí tó bá ń ṣe ètò tó ń ṣe gbogbo wá pọmọdúkà bọ̀ báyìí wọ́n ti fọmọdúkà lẹ̀ wọ́n ò rí ẹ̀rí tèmi lò mọ́ tó àwa dẹ̀ di òtítọ́ tiwa mọ́ àwa ń bá ìrìnàjò yìí lọ àkúkú jẹ gbì a sì ní kú gbì láéláé àwa dúró lórí òtítọ́ yẹn pé Yorùbá tó tọ́ ni a gbọ́dọ̀ dá dúró a dẹ̀ máa dá dúró tí ò sí ń táyẹ kọ́ tí ẹ jáde bùkún ní fórílẹ̀-èdè Yorùbá kò tí ì pé mẹ́wàá ó sì kú ó ti kó okùn méjì God bless you. It's plenty. I will never be poor. Amen.